níbo ni ọ̀gbẹ́ni Ọláoyè tó dédé pòórá bí iṣó nílé ìtura kan nílùú Àkúrẹ́ wà? mọ̀lẹ́bí ọkùnrin kan ọ̀gbẹ́ni Ọláoyè Ọlátúndé tó mà jẹ́ igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama kan nílùú Ọ̀wọ̀ ó mà ti ké gbàjarè pé ọkùnrin náà mà ti di àwátì lẹ́yìn tó lọ fún ìdánilẹ́kọ̀ọ́ ní ilé ìtura Sunfield nílùú Àkúrẹ́. ìyàwó arákùnrin náà ó wá ṣàlàyé wípé ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2025 ìlọkọ rẹ̀ mà dágbére pé òun máa ń lọ fún ìdánilẹ́kọ̀ọ́ kan nílùú Àkúrẹ́ èyí tí wọn yóò ṣe ní ilé ìtura Sunfield. àjọ kan tí kìí ṣe tìjọba Trace Project Àkúrẹ́ pẹ̀lú àjọṣepọ̀ Charakit Foundation ó mà ló mà ṣe agbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ náà. ó sọ ọ́ di mímọ̀ pé ọ̀gbẹ́ni Ọláoyè ó mọ̀ pé òun nígbà tó dé Sunfield fún ìdánilẹ́kọ̀ọ́ náà tí wọ́n sì jọ sọ̀rọ̀ láti ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ náà títí di ọjọ́rú Wednesday. ó ní ọkọ òun máa ṣe ìlérí fóun pé òun yóò padà sílé ní ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ náà ní kété tí wọ́n bá ti parí ìdánilẹ́kọ̀ọ́. ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ó mà ló mà jẹ́ fún gbogbo ẹbí náà pé wọn kò mọ̀ gbóhunkóhun láti ọ̀dọ̀ Ọláoyè títí di àsìkò yìí tí aago ìpè rẹ̀ lórí fóònù kò sí lọ́mọ́ o. ìgbésẹ̀ yìí ó mà ló mà mú kí ẹ̀gbọ́n rẹ̀ kí wọ́n lọ sí ilé ìtura Sunfield láti mọ ohun tó ṣẹlẹ̀. ṣùgbọ́n ìyàlẹ́nu mà ló jẹ́ wípé wọ́n mà rí aṣọ àti àwọn ohun mìíràn tó jẹ́ ti Ọláoyè ní ilé ìtura náà tí ọkùnrin náà sì di àwátì. àwọn mọ̀lẹ́bí náà wọ́n wá ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n sì bá wọn ṣàwárí ọ̀gbẹ́ni Ọláoyè Ọlátúndé kí wá ní ilé ìtura Sunfield mọ̀ sọ lórí ìṣẹ̀lẹ̀ náà. lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ẹni tó jẹ́ aṣojú ilé ìtura náà arábìnrin Olúwaṣèyí Adébáyọ̀ ó fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ó ní àjọ Trace Project Àkúrẹ́ pẹ̀lú àjọṣepọ̀ Charakit Foundation wọ́n mọ̀ sí agbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ náà ní ilé ìtura náà. arábìnrin Adébáyọ̀ ó sọ ọ́ di mímọ̀ pé ó mà tó èèyàn 66 tó mà kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. ó wá ṣàlàyé pé lásìkò tí wọ́n fẹ́ ṣe àríyá fún àwọn tó mà kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ náà ní àṣálẹ́ ọjọ́ ẹtì Friday tí wọ́n parí ètò náà ó ní wọ́n mà rí wípé ẹnìkan kò forúkọ sílẹ̀. arábìnrin náà ṣàlàyé pé àwọn ènìyàn náà wọ́n fi orúkọ sílẹ̀ láti mọ ohun tí wọ́n fẹ́ jẹ tàbí mu lásìkò àríyá náà. Adébáyọ̀ ó ṣàlàyé wípé nígbà tí àwọn fìdí rẹ̀ múlẹ̀ pé ẹnìkan kò mọ̀ fi orúkọ sílẹ̀ àwọn mọ̀ fi tó àwọn tó ṣe agbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ náà létí o. wọ́n sọ fún wa pé ọ̀kan lára àwọn tó kópa náà ó ti padà nítorí ó jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ tó sì nílò láti lọ kí ọwọ́ bọ ìwé kí àwọn olùkọ́ lè gba owó oṣù wọn. ó ṣàlàyé pé lẹ́yìn èyí làwọn adarí ìdánilẹ́kọ̀ọ́ náà ó ní wọ́n máa sọ fún wọn pé kí wọ́n lo kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ wọn láti ṣí ilẹ̀kùn tí ọkùnrin náà sùn sí kí wọ́n lè kó àwọn ẹrù rẹ̀ jáde. Adébáyọ̀ ó máa sọ wípé ìyàlẹ́nu ńlá mà ló jẹ́ nígbà tí àwọn mọ̀lẹ́bí ọ̀gbẹ́ni Ọláoyè tí wọ́n kàn sí wọn pé arákùnrin náà rèé ó di àwátì. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Olúṣọlá Aláyẹ̀dé ó mà sọ di mímọ̀ pé wọ́n ti fi páńpẹ́ ọba wọ́n ti fi mú àwọn 3 lórí ìṣẹ̀lẹ̀ náà. alukoro náà tó lọ́ra láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn tí wọ́n mú náà wọ́n ti kàn sí àwọn aláṣẹ ilé ìtura náà tí wọ́n sì ṣàmúlò gbogbo ẹ̀rí tó wà níwájú wọn láti ṣàwárí ọkùnrin náà. Aláyẹ̀dé ní iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé wọ́n tú iṣu dé ìsàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ náà. ó wá rọ ẹnikẹ́ni tó bá ní ẹ̀rí tí yóò ran iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà láti fi ṣọwọ́ sí àwọn o. kọ́lọ́ ọba Elédùmarè kó má jẹ́ àsìrìn. àdúrà gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kẹ́ni Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí a bá tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o àánú Ọlọ́run bá rí yóò wẹ̀mí àti ìrìn láṣẹ Èdùmàrè.